Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkọ́ ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ àìkú ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2025. Àkòrí: Máṣe jẹ́ alágabagebe. Ìwé orin 1-8. Jésù ń pè wá lọ́sàn-án lóru. Ẹ̀kọ́ àkọ́sórí. Ó dáhùn ó sì wí fún wọn pé, òtítọ́ ni Àìsáyà sọtẹ́lẹ̀ nípa ti ẹ̀yin agabagebe, bí a ti kọ ọ́ pé, àwọn ènìyàn yìí ń fi ètè wọn bọlá fún mi, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. Ìwé ìhìnrere Mákù orí 7 ẹsẹ̀ 8. Bíbélì kíkà. Ìwé ìhìnrere Mákù orí 7 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 13. Àwọn Farisi sì péjọ sọ́dọ̀ rẹ̀, àti àwọn kan nínú àwọn akọ̀wé tí wọ́n ti Jerusalemu wá. Nígbà tí wọ́n rí òmíràn nínú àwọn ọmọ-ẹhin rẹ̀ ń fi ọwọ́ àìmọ́ jẹun, èyí ni ní àìwẹ̀ ọwọ́, wọ́n ń bá wọn wíjọ́, nítorí tí àwọn Farisi àti gbogbo àwọn Júù, bí wọn kò bá wẹ ọwọ́ wọn gidigidi, wọn kì í jẹun, nítorí tí wọ́n ń pa òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà mọ́. Nígbà tí wọ́n bá sì ti ọjà bọ̀, bí wọn kò bá wẹ̀, wọn kì í jẹun. Ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn ni ó sì wà tí wọ́n sì ti ń gbà láti máa fiyèsí, bíi fífọ ago àti ìkòkò àti ohun èlò idẹ àti àkéte. Nígbà náà ni àwọn Farisi àti àwọn akọ̀wé bi í léèrè wípé, èéṣe tí àwọn ọmọ-ẹ̀yìn rẹ kò rìn gẹ́gẹ́ bí òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà, ṣùgbọ́n wọ́n fi ọwọ́ àìmọ́ jẹun? Ó dáhùn ó sì wí fún wọn pé, òtítọ́ ni Àìsáyà sọtẹ́lẹ̀ nípa ti ẹ̀yin agabagebe, bí a ti kọ wípé, àwọn ènìyàn yìí ń fi ètè wọn bọlá fún mi, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. Ṣùgbọ́n lásán ni wọ́n ń tẹríba fún mi, tí wọ́n ń fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́. Nítorí tí ẹ̀yin fi òfin Ọlọ́run sí apá kan, ẹ̀yin ń fiyèsí òfin àtọwọ́dọ́wọ́ ti ènìyàn, bí irú wíwẹ ohun èlò àti ago àti irú ohun mìíràn. Pípọ̀ bẹ́ẹ̀ lé ẹ̀yin ń ṣe. Ó sì wí fún wọn pé, lóòótọ́ lé ẹ̀yin kọ òfin Ọlọ́run sílẹ̀, kí ẹ̀yin kí ó lè pa òfin àtọwọ́dọ́ yín mọ́. Máṣe ṣáà wí pé, bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ, àti ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ bàbá àti ìyá rẹ ní búburú, ẹ jẹ́ kí ó kú ikú rẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin wí pé, bí ènìyàn bá wí fún bàbá tàbí ìyá rẹ̀ pé, ohunkóhun tí ìwọ bá fi jèrè lára mi, kọ́bánì ni, èyí ni ẹ̀bùn, ó gbọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò sì jẹ́ kí ó ṣe ohunkóhun fún bàbá tàbí ìyá rẹ̀ mọ́. Ẹ̀yin fi òfin àtọwọ́dọ́wọ́ tiyín tí ẹ fi lélẹ̀ sọ ọ̀rọ̀ Ọlọ́run di asán, àti ọ̀pọ̀ irú nǹkan bẹ́ẹ̀ bí ẹ̀yin ń ṣe. Ẹ̀kọ́. Àwọn Farisi àti àwọn akọ̀wé ń rí àwọn ọmọlẹ́yìn Jésù bí wọ́n ṣe ń jẹun láì fọ ọwọ́ wọn. Wọ́n rí irú èyí bíi aláìmọ́, èyí tí ó lòdì sí àṣà wọn. Wọ́n wá sọ́dọ̀ Jésù láti béèrè wípé, èéṣe tí àwọn ọmọ-ẹ̀yìn rẹ̀ ń ṣe bẹ́ẹ̀? Jésù dá wọn lóhùn nínú àsọtẹ́lẹ̀ wòlíì Àìsáyà. Wòlíì Àìsáyà ti sọtẹ́lẹ̀ nípa ìjọsìn alágàbàgebè, tí wọ́n ń fi ẹnu wọn bu ọlá fún Ọlọ́run, ṣùgbọ́n tí kìí ṣe láti nínú ọkàn wọn. Gbogbo ìjọsìn tí kò bá wá láti orísun inú ọkàn ènìyàn, asán ni yóò jẹ́. Èyí ni ohun tí ó wáyé nígbà tí àwọn ènìyàn bá kọ òfin Ọlọ́run sílẹ̀, tí wọ́n sì gbé òfin àṣà àtọwọ́dọ́wọ́ wọn lárugẹ. Jésù jẹ́ kí ó yé àwọn Júù pé kò yẹ kí wọ́n gbé ẹ̀kọ́ àṣà àti àdábọ́wọ́ ti ènìyàn lárugẹ ju òfin Ọlọ́run lọ. Pípa òfin àtọwọ́dọ́wọ́ àti àṣà mọ́ kò lè rọ́pò ìwà mímọ́, bẹ́ẹ̀ ni kò lè dípò ìfẹ́ Ọlọ́run. Pípa òfin Ọlọ́run mọ́ ni ó yẹ kí ó jẹ́ àfojúsùn àwa Kìrìsìtẹ́nì, kì í ṣe láti máa tẹ̀lé ẹ̀kọ́ àṣà àtọwọ́dọ́wọ́ ti àwọn ènìyàn. A lè fa ọkàn wa súnmọ́ Ọlọ́run nípa sísọ ọkàn wa di mímọ́ nínú bíbu ọlá fún Ọlọ́run ní pípa òfin rẹ̀ mọ́. Ọkàn ènìyàn, nígbà tí ó bá jìnnà sí Ọlọ́run, yóò di aláìmọ́. Ọlọ́run ni ó yẹ kí ó gba ipò àkọ́kọ́ nínú gbogbo ohun tí a bá ń ṣe ju ìbẹ̀rù ènìyàn lọ. Ìfẹ́ Ọlọ́run ni ó yẹ kí ó jẹ́ ìlépa wa tí ó ga jù. Nítorí ní ṣíṣe èyí ni a ó mú olú òfin ṣẹ, èyí tí ṣe ìwà bí Ọlọ́run. Ìwé ìhìnrere Mátíù orí 7 ẹsẹ̀ 12. Ẹ̀kọ́ àmúrelé.
ọkàn ènìyàn yóò di aláìmọ́ nígbà tí ó bá jìnnà sí Ọlọ́run. Àdúrà. Jésù Olúwa, fún mi ní oore ọ̀fẹ́ kí n má ṣe sìn ọ́ lásán. Ràn mí lọ́wọ́ láti máa pa òfin àti ìfẹ́ rẹ mọ́ nígbà gbogbo ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.